Ìbílẹ̀ Yorùbá TV láti iléeṣẹ́ wa Ìbílẹ̀ Yorùbá TV náà ni a ti ń kí n káàbọ̀. Gẹ́gẹ́ bí ìṣe àti àṣà iléeṣẹ́ wa Ìbílẹ̀ Yorùbá TV náà ni láti máa mú fọ́nrán fídíò wá fún yín ní ọlọ́kan-ò-jọ̀kan. Fọ́nrán fídíò tí a mú wá fún ìgbádùn yín lónìí, òun náà ni ìkówè èyí tó ké láàárín àwọn òṣèré onítìátà ilẹ̀ wa Nàìjíríà tí wọ́n kéde ikú màmá Mrs. Fọlákẹ́ Àrẹ̀mú tí gbogbo ayé mọ̀ ní Òrìṣàbùnmi. Màmá Òrìṣàbùnmi ni wọ́n pa ipòdà ní ẹni ọgọ́ta 60 years. Wọ́n kú sí ìlú Ìbàdàn. Ààrẹ òṣèré onítìátà pátápátá tí gbogbo wa mọ̀ ní Tafman, Mr. Bọ́lájí Amúsàn tí ìnagijẹ wọn jẹ́ Mr. Latin, àwọn ni wọ́n kéde ikú màmá Òrìṣàbùnmi. Tí ẹ ò bá sì gbàgbé, níbi oṣù mẹ́rin sẹ́yìn, òun ni ọkọ tí wọ́n fẹ́ tẹ́lẹ̀ rí tí gbogbo wa mọ̀ sí Jimoh Aliu ni àwọn náà pa ipòdà. Kí Ọlọ́run bá mi kó bá wa tẹ́ wọn sí afẹ́fẹ́ rere. Eléyìí ló wá mú kí ọ̀kan lára àwọn gbajúgbajà òṣèré tíátà tí gbogbo wa mọ̀ sí Bàbá Ìjẹ̀ṣà láti fi ẹ̀hónú rẹ̀ hàn, torí pé nígbà tí ìròyìn ikú màmá jáde, kò sí ẹni tó lè sọ pàtó pé nǹkan báyìí òun ni ó pa wọ́n. Àmọ́ Bàbá Ìjẹ̀ṣà ni wọ́n jẹ́ kí a mọ̀ wípé màmá Fọlákẹ́ Àrẹ̀mú tí gbogbo wa mọ̀ sí Òrìṣàbùnmi, wọ́n ní ikọ́ ráńpẹ́ tí wọ́n dẹ̀ gbé wọn lọ sí ilé ìwòsàn láti lọ gba ìtọ́jú. Àmọ́ ṣe ní láàánú wípé nígbà tí wọ́n gbé wọn dé ilé ìwòsàn ni àwọn ará hospital bẹ̀rẹ̀ wọ́n sọ wípé àwọn ò ní oxygen, màmá ò ní agbára láti lè fi mí mọ́, kò dẹ̀ sí oxygen nílẹ̀ èyí tí wọ́n lè lò fún wọn. Eléyìí ni ó fa okùnfà ikú màmá Òrìṣàbùnmi. Ó jẹ́ nǹkan tí ó bà Bàbá Ìjẹ̀ṣà nínú púpọ̀, ó bà wọ́n nínú jẹ́ débi pé wọ́n sọ̀rọ̀ kòbákùngbé sí àwọn òṣèlú wa Nàìjíríà àti àwọn aláṣẹ ìlú Nàìjíríà, débi pé ṣé nǹkan tí ó dáa ni bí Nàìjíríà bí a ṣe tó kí a má ní àwọn nǹkan ìtọ́jú, débi pé tí alárẹ̀ tí ó bá ṣàárẹ̀, ó di pé kí wọ́n máa gbé ọ̀pọ̀lọpọ̀ lọ sí òkè òkun. Kí ni nǹkan tí ó fà á? Ṣé ká sọ pé àwọn olóṣèlú wa tàbí àwọn tí a fà sí ipò wọn ò mọ iṣẹ́ wọn ní iṣẹ́ ni, àbí ká sọ wípé ó ní ẹ̀mí kan èyí tí ó ń darí wọn débi pé wọn ò ní ìfẹ́ ọmọlàkejì, tàbí kí a sọ pé wọn ò ní ojú àánú? Bàbá Ìjẹ̀ṣà sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ nínú fọ́nrán fídíò tí ẹ fẹ́ wò báyìí, torí pé wọ́n fi taratara banújẹ́ púpọ̀, torí pé wọ́n tẹ̀ jẹ́ kó yé wa wípé àwọn àti màmá àwọn ní location tí ó yẹ kí àwọn pàdé, tí àwọn dẹ̀ ti jọ dá ọjọ́ sí ọ̀nà, torí pé kò sí nǹkan tí ó ṣe màmá Fọlákẹ́ Àrẹ̀mú tí gbogbo wa mọ̀ ní Òrìṣàbùnmi. Wọ́n ní ṣákábà ní ara wọn dá, tó ti pé àìsàn ikọ́ yìí ó bẹ̀rẹ̀ tí ó dẹ̀ já sí tọlọ́jọ́. Kí Ọlọ́run bá mi Èdùmàrè kó wà pẹ̀lú èmi àti ẹ̀yin. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ̀yin darapọ̀ mọ́ iléeṣẹ́ wa Ìbílẹ̀ Yorùbá TV, abẹ̀yìn arọ yín pé kí ẹ jọ̀wọ́ kí ẹ bá wa subscribe sí channel wa. Ẹ bá wa subscribe tán, ẹ má gbàgbé láti click lórí bell notification icon. Eléyìí máa jẹ́ kí ẹ mọ ìgbà àti àkókò èyí tí à ń gbé fọ́nrán fídíò jáde ní ọlọ́kan-ò-jọ̀kan. Ẹ má jẹ́ kí n dá yín ní agara, torí pé ó ṣe mí káì, torí tí ẹ ò bá gbàgbé, pàápàá jùlọ àwọn tí wọ́n ti jẹ́ àgbàlagbà dáadáa, wọ́n lè rántí àwọn eré tí màmá Fọlákẹ́ Àrẹ̀mú Òrìṣàbùnmi èyí tí wọ́n ṣe, pàápàá jùlọ èyí tí ó gbàgbóró kan ní ìgbà náà, òun náà ni Àrélù, tí òun àti ọkọ wọn ti tẹ́lẹ̀ tí wọ́n jọ ṣe nígbà yẹn, àti pé nínú eré náà ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní pé wọ́n ní Òrìṣàbùnmi. Ibẹ̀ náà ni àti ọ̀kan lára àwọn òṣèré tí ó jẹ́ wípé tí wọ́n bá dárúkọ wọn báyìí, kò sí ẹni tí ò ní rántí kò sẹ́ni tí ò ní rántí ipa tí wọ́n kó nínú eré Àrélù tí mo sọ. Àwọn náà ni Fádèyí Olúró. Kí Ọlọ́run bá mi kó jẹ́ kí ẹ̀mí wọn kó gùn. Ẹ jẹ́ kí n máa fi èyí ṣe lọ, ó tún di ọjọ́ mi, ọjọ́ rẹ̀ tí a tún jọ parí. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin oníbàárà wa tí ẹ bá wa subscribe sí channel wa, torí pé tí ò bá sí ẹ̀yin, kò sí nǹkan tí ó jẹ́ Ìbílẹ̀ Yorùbá TV channel. Mo dúpẹ́ pẹ̀lú. Thank you very much. God bless you. Bye-bye. Ẹ káàárọ̀ gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ olólùfẹ́ wa ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ wa. Lákọ̀ọ́kọ́ náà, ẹ kú ọdún, ẹ kú ìyèdún, èmi á ṣe ọ̀pọ̀lọpọ̀ ẹ̀. Ẹ jọ̀ọ́, tí mo bá wálé ní kì í ṣe ti àwàdà, ẹ má bínú ẹ̀yin èèyàn wa. Àwọn ìjọba wa ni mo fẹ́ bá sọ̀rọ̀. Ṣé ti rí báyìí? Ṣé ti rí pé ipá ò rajà, ipá ò tá? Ẹ̀yin fẹ́ ká máa tẹ̀lé yín tipátipá, ẹ fẹ́ ká dìbò fún yín tipátipá, ẹ fẹ́ ká ṣe ti yín tipátipá, bẹ́ẹ̀ ẹ̀yin ò ṣe taráàlú. Màmá wa Òrìṣàbùnmi wọ́n ti dágbére fáyé ní àná. Akànnì ká fi tó yín létí, ẹ̀yin ará ìlú,
nítorí pé orílẹ̀-èdè yìí kò yé mi bóyá èṣù ló ń darí wa ni o bóyá èṣù gan Ọlọ́run tiẹ̀ gbéjọba yẹn lé lọ́wọ́ ni o tó fi jẹ́ wípé nǹkan tó tọ́ àti nǹkan tó yẹ a ò mọ̀ a dẹ̀ mọ̀ ìkàlà ní torí gbogbo ẹni tó wà nípò àṣà ní ìdí kan tàbí ìkejì tí wọ́n fi yàn ẹ́ bó tẹ̀ jẹ́ pé ẹ máa fọ́ọ̀sì wa náà ni ká tó dìbò ẹ máa fọ́ọ̀sì wa náà ni kẹ́ tó wọlé ẹ ti mọ ibi tẹ́ ẹ ń lọ kékeré tiẹ̀ wá nìyẹn èèyàn lè fagídí dé ipò kódà èèyàn lè ṣèrú kó fi jọba ṣùgbọ́n nínú ìwà tó bá ń wù nínú lórí ipò ọba yẹn làwọn èèyàn fi máa mọ̀ wípé ẹni yìí ó ń ṣe dáadáa bó bá jẹ́ pé dáadáa lẹ̀ ń ṣe mo máa ń sọ fún yín nígbà gbogbo pé ẹ need láti campaign kẹ́ tó wọlé ẹ need láti ṣèrú tó bá jẹ́ pé ẹ ní dáadáa láti ṣe fún wa àwa òṣèré tí Ọlọ́run yàn gẹ́gẹ́ bí ìránṣẹ́ láti máa mú yín dùn láti máa ja yín lẹ́gba láti máa fòye yé yín láti máa fi mọ̀mọ̀ yín àkọ́kọ́ ẹ ò tọ́jú wa ẹ̀ẹ̀kejì ẹ rí tiwa rò ohun tó yẹ kí ó jẹ́ oore fún wa ó tẹ́ yín lọ́rùn kẹ́ ṣe fún girlfriend ó tẹ́ yín lẹ́rùn kẹ́ náwó yẹn dànù èyí tó tún jẹ́ ẹ̀tọ́ wa gẹ́gẹ́ bí ọmọ ìlú ẹ̀ ní fún wa mo kàn ń sọ èyí fún yín pé bó ti wù tá pẹ́ láyé tó a máa padà kú náà ni èmi ni mo lówó eléyìí èmi ni mo nípò eléyìí èmi ni mo ní gbogbo nǹkan báyìí tó bá yá bí èèyàn ò pààyàn Ọlọ́run máa padà pa náà ni ẹ wo màmá wa tí wọ́n papòdà yìí ó yẹ kí a jọ pàdé ní ilẹ̀ Olújì bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí Ìbàdàn ni mo wà mo ń ṣiṣẹ́ kan lọ́wọ́ ń bàdàn so according to the date ó yẹ ká jọ pàdé mi pẹ̀lú Òrìṣàbùnmi lórí set ní ilẹ̀ Olújì Lọ́lá Adégòkè tí gbogbo àwọn èèyàn mọ̀ sí Mọ́remí Àgbáyé ló pè wá ó fẹ́ ya sinimá ńlá kan ó wá ní ọdún kan ní ìlú wọn nílẹ̀ Olújì tó jẹ́ pé ẹ̀ẹ̀kan ni wọ́n ń ṣe ọdún yẹn ní ilẹ̀ Olújì ọdún yẹn dàbí ọdún ọlọ́jọ́ so artist tó kó lọ síbẹ̀ fẹ́ tó 40 tó jẹ́ pé màmá Òrìṣàbùnmi là ń retí wọ́n ti pè bí ẹ̀mẹ́rin ẹ̀mẹ́ta ta ní pòkè o wọ́n máa pè wọ́n láti lè jẹ́ kó máa bọ̀ ní déètì wọn èmi pẹ̀lú wọn ẹ̀ṣẹ̀ kúrò ní village kan ní Ẹdẹ ní Balógun àwọn tó bá mọ̀ bẹ̀yẹn dáadáa tí bàbá Balógun Ẹdẹ yẹn tó ti host wa gbogbo ìgbà tí à ń ṣe protest yẹn ibẹ̀ ni lockdown yẹn mú wa sí for 1 month ní village yẹn àjọ wà ń bẹ̀ pé kò ṣe màmá yìí àjọ ń ṣàwàdà tájọ ń jó tẹ bá rí àwọn fídíò tí mò ń load lórí platform mi gbogbo àjọ ń jó àjọ ń yọ̀ ni kò sí nǹkan kan tó ṣe wọ́n bí tí mo wá ń lọ kọ́ nìyẹn o wọ́n ní wọ́n ní ikọ́ wọ́n ń wúkọ́ bóyá wọn lè breathe dáadáa hospital tó gbé wọn lọ tó bá jẹ́ pé wọ́n ní oxygen níbẹ̀ àwọn yóò ní kú Amẹ́ríkà kan tí mo lọ recently ẹ̀gbọ́n mi ti máa ń dé sọ́dọ̀ ẹ̀ nurse ni ó lóun ṣe living but living yẹn ni pé dọ́tí iṣẹ́ yẹn náà ń gbé so wọ́n máa ń wà mẹ́ for 1 month or jù bẹ́ẹ̀ lọ so ibẹ̀ ni mo lọ bá wọn mama 96 ṣì wà lórí oxygen 96 ọ̀rọ̀ tí mo sọ fún yín yóò ti pẹ́ o tí mo tiẹ̀ ṣì ń bèrè lọ́wọ́ ẹ̀gbọ́n mi yẹn pé bàbá ìyá ẹ̀ ti dàgbà ó ní ó dàgbà pé bọ̀tì tó bá ti rí nǹkan tó fi ń mí kò sí problem bí hospital tó yẹ kẹ́kọ́ ní ìlú Nàìjíríà ẹ̀ ní kọ́ ẹ̀ kówó ẹ̀ jẹ ẹ̀ máa lu àpádélùdé fún wa bíi pé gbogbo wa lágbo bí àwọn kan bá tún wá kọ́ tí wọn privately pé àwọn fẹ́ ní hospital láti máa fi ràn lú lọ́wọ́ equipment tó máa kó wọ̀lú ẹ̀ ní jẹ́ wọn kó wọ̀lú bí oníbráìbù fẹ́ni yẹn ní problem wọ́n á fún ní problem ní port bí immigration fún ní problem oríṣiríṣi ló máa fún ní problem tó máa fi wà discouraged pé àwẹ́ òun ò lè wá para òun ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni mò ń pàdé lábúrò tó fẹ́ wá dá business sílẹ̀ ní sílẹ̀ nílùú yìí tó jẹ́ wípé ìrònú pé Nàìjíríà tá bá débẹ̀ nísìn you can imagine téèyàn bá ra mọ́tò l'Amẹ́ríkà bí London gbogbo tó máa fi ra mọ́tò yẹn
ó lè má ju £500 or $500 lọ. Owó tó máa fi gbé fódìdí oṣù kan ní Nàìjíríà ó lè má tó 400,000 naira. Group of company wọ́n ń bá àwọn èèyàn ra mọ́tò bóyá 50%. Ẹ ti rí àwọn nǹkan tí mo máa ń jù. Tó bá sọ fún yín pé bóyá 1.5 months ní nǹkan yẹn máa lò, tó bá lo 2 months, ǹjẹ́ mọ̀ pé kò ń ṣẹjọ́ wọn, mọ́tò yẹn ti dé tipẹ́ o. Mọ́tò yẹn máa ti dé sí port tipẹ́. Ogun ẹ sanwó eléyìí, ẹ san tọ̀hún, ẹ ṣe gbá. Mọ́tò tí wọ́n máa gbà lọ́jọ́ méjì, èyí tó cheap jù bóyá bí 1 million àbí 800 ní. Owó tó máa gbé mọ́tò délé láti ìlú òyìnbó fódìdí oṣù kan oṣù méjì kò wọ 400,000. Kẹ máa wo bíjọba wa ṣe ń bayé wa jẹ́ o, bẹ́ ṣe mú wa lọ sẹ́yìn o, bẹ́ ṣe ń sọ wá di aláìmọ̀kan. Òrìṣàbùnmi ti kú o. A kì í láwọn ká níyì. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá pé ẹ̀kú ara fẹ́ra pé má bínú gbogbo ẹ̀yin tẹ́ ń pè ní mò ń rí, ṣùgbọ́n ìbànújẹ́ ńlá gba ọkàn mi lénìí, kò ń ṣe ọ̀rọ̀ àwàdà rárá. Bóyá ìgbà àkọ́kọ́ nìyí tẹ́ bá kọ́kọ́ rí mi tí mo open up báyìí. Ó jẹ́ gbogbo àwọn màmá yìí, àwọn bàbá yìí la máa ń kò sí jẹ́ ká pàdé, ẹ máa fún wọn ní nǹkan. Màmá tí mò ń sọ kò sí nǹkan tó ṣe wọ́n rárá, kò sí nǹkan tó ṣe Òrìṣàbùnmi rárá. Ẹ wò ó ẹ̀yin ìjọba wa, ẹ̀yin ni mò ń bá. Mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ nínú yóò kí n lọ sórí Facebook torí kẹ́ má bàa gbọ́ ohun tó yẹ kẹ́ gbọ́, ṣùgbọ́n bí èèyàn ò rí yín, Ọlọ́run rí yín o. Gbogbo àwọn tí wọ́n ń kú láì tí ì tó àkókò wọn, tá à ń parọ́ mọ́ ikú, tó bá dọjọ́ ọ̀gbẹ́ǹdì àlùkìámọ̀, ikú náà á dúró níwájú wa sọ fún wa wípé ìdítà tóun fi pa lágbájá, ẹni tó dá ló dá òun náà. Ikọ́ lásán ló pa Òrìṣàbùnmi o. Ikọ́ lásán ló pa o. Ikọ́ pé wọn ò lè mí. Tó bá jẹ́ pé a ní àwọn facilities yẹn ní Nàìjíríà tí gbogbo hospital yẹn tó ya múra, tó jẹ́ pé ìlú òyìnbó ni mo ti rí wípé mítà tá à ń fi ń tanná ń bì báyìí ní ilé tí à ń gbé bíi mítà bíi 8 ló máa wà ń bẹ̀, tó dẹ̀ jẹ́ pé ẹyọ kan ló máa ṣiṣẹ́. Àwọn tó kọ́ máa text message sí yín lórí email yín pé ẹ ti ẹ̀dọ́ tiwa náà wò, ẹ ti wá cheap, eléyìí tẹ́ ń lò yẹn wọ́n máa fi ná tẹ́ máa lò bẹ̀ yín ni. Bẹ́ẹ̀ náà ni gas kò sí bẹ́ẹ̀ ń bí. Ẹni tó ń kó generator wọlé, òun náà ló ń tepo, òun náà ló ń tagbá. Ẹ múra sí ẹ mọ̀ pé kì í fẹ́ gbọ́ kéèyàn bu yín, kéèyàn máa yìn yín lẹ́fẹ́. Ẹ ṣe gbogbo kò tẹ́ bá wà àfi dán yín wò ni. Òrìṣàbùnmi ti lọ o, Ọlọ́run á tọ́jú ẹbí, á tọ́jú ará. Mo kí gbogbo àwọn òṣèré pátápátá, mo kí president wa ọmọọba Bọ́lájí Amúsàn pé a kú ara fẹ́ra kù, àti gbogbo ẹ̀yin executive tẹ́ wà nínú Tampa pátápátá àti gbogbo ọmọ ẹgbẹ́. Ẹ má jẹ́ abọ́kàn jẹ́, a ti ṣèyí tọ́lọ́run rán wa, wòlíì ni wá, iṣẹ́ tọ́lọ́run gbélé wa lọ́wọ́ a ti ń ṣe é. Ṣé bí wọ́n rẹ́rìn-ín, ṣé bí wọ́n kọ́gbọ́n? Ẹ wòjọ́ tí Yínká Quadri ti ń ṣeré, ẹ wo Délé Ojúlé, ẹ wo Bàbá Sùwé, ẹ wo Gògó, ẹ wo Dúnládé, ẹ wo gbogbo wọn, ẹ wo Sóyẹ̀rì. Gbogbo iṣẹ́ tọ́lọ́run rán wa làwa ti ń jẹ́ yẹn, àwa ń jẹ fún yín. A lè má lówó, ṣùgbọ́n iṣẹ́ tọ́lọ́run rán wa àwa ń jẹ fún yín. Iṣẹ́ tọ́lọ́run rán yín, ẹ̀yin ò jẹ. Ẹnìkan nínú yín á ní odidi estate ló máa ní nílùú kan, tó máa forúkọ àbúrò àbórúkọ ẹ̀gbọ́n tó máa fi rà, tó jẹ́ pé ó tó máa wọlé ń bẹ̀ láàrin ọdún kan, ó máa lé ní 50 million. Ọkàn yá dẹ̀ balẹ̀ lórí owó olówó, lórí owó tó yẹ kó gbowó wá pín. Ẹ tún wá lówó ọ̀hún náà kẹ́ẹ̀fì ra àwọn èèyàn lọ́wọ́, kò sí tó jọ́. Ẹ máa wà ń kára arọ́ kiri, ẹ̀ ń tọ̀ wá, ẹ múra sí o. Ọlọ́run wà. Mo sọ pé mo fẹ́ wá sórí Facebook lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Kí wá ní gbogbo àwọn èèyàn ń sọ tí wọ́n lọ ń bu yín? Tẹ́pá lẹ́sàbọ̀dù ń bú gbáhùn báwo, sọ́wọ́ ya wèrè ni. Tẹ́pá láwọn kan sọ̀rọ̀ sí yín, ṣé tí wọ́n sọ ò rí bẹ́ẹ̀? Tẹ́pá láwọn kan bá wọn bá ṣé kò rí bẹ́ẹ̀? Ẹ jọ̀ọ́ kí ni tẹ́ ẹ ṣe báyìí? Ẹ wọ̀rọ̀ Sowore dàbí pé kì í sára wa. Ẹ dẹ̀ ń wo Sowore ràn. Bí wọ́n ṣe pa Abíọ́lá, wọ́n fẹ́ pa. Inú yín dùn, ẹ̀ ń lépo tẹ́ ẹ̀ ní mú lọ sọ́run. Ẹ múra sí o. Ẹ̀kan lèèyàn ń kú o. Ẹ ṣé, ẹ múra sí. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa, ẹ ṣé gan. Bí inú mi kọ̀ sórí ni mo ṣe sọ̀rọ̀, ẹ má bínú torí Ọlọ́run, kì í sàsìkò àwàdà láwa yìí. A wà nínú ìbànújẹ́ tó pọ̀ jù, tó tóbi jù, tó pọ̀ jù. Ẹ má wò wá ràn o, gbogbo ẹ̀yin olólùfẹ́ wa, ẹ má wò wá ràn, ẹ má dẹ̀ wò wá. Nígbà míì aṣíwájú òkè ní wà, ẹni tá a bá wá yọ̀ǹda wà fún, ó dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ẹ ṣé, a dúpẹ́ o.
ojú òní tí yín ẹ̀kọ́ aláfẹ́ra kù. Thank you very much, we really appreciate you. Ẹ ṣé gan ni o, ẹ jọ̀ọ́ má bínú, mi ò ní lè pẹ́ púpọ̀ ló kàn fẹ́ fún yín ní mẹ́sẹ̀gì yẹn ni kẹ́ lè rí àwọn nǹkan tí ìjọba wa tí wọ́n ń ṣe bá ṣe ń kú bí ẹran, orílẹ̀-èdè tó sàn fún wàrà àti fún oyin, tó jẹ́ pé tẹ́ bá lọ sílùú òyìnbó ń gbà míì àwọn fúnra ara wọn à ń pàdé nínú train o, à ń pàdé nínú bọ́ọ̀sì o, tí wọ́n máa wọ cardigan sí abẹ́ agbádá tí wọ́n á fi nǹkan bojú, à ń ríra wa o, wọ́n ní gbogbo nǹkan ṣe rí o, béèyàn ò bá ti ẹ̀gbọ́n tí ò lọ léèwé tó bá rí bí ẹnìkejì ẹ ṣe ń wọ aṣọ tó ń wọ̀ dáadáa ṣe fún òun náà kọ́pì ẹni yẹn, but irọ́ ni o, n tí ò tọ́ lọ́mọ máa náwó sí, Sowore wà ń bẹ̀ yẹn wọ́n mú síbẹ̀ ẹ̀dẹ̀ ṣe pé kì í sọ ọmọ ìyá wa torí pé ẹ fẹ́ dépò, torí pé ẹ fẹ́ ṣe kinní kan, torí pé ẹ fẹ́ ṣe gbá. Sowore ọ̀hún náà mi rò kórí ẹ pé torí ẹni tó bá ti kú kò lè ròyìn ogun. Mo ti rán iṣẹ́ yìí sí ẹ tipẹ́tipẹ́, àtúgbọ́dọ̀ lùsù Sowore o, gbogbo ẹ̀rọ ọmọ Nàìjíríà ẹ dìde o. Ṣé ẹ ti mọ̀ pé ńgbà ayé Abíọ́lá bó ṣe ṣẹlẹ̀ ré o, àwọn sacrifice Abacha wọ́n mú Abíọ́lá lọ, àwọn tó jẹ́ èèyàn Abíọ́lá àwọn ọmọ ẹ̀ wọ́n mọ tójú wọn rí lẹ́nìí, wọ́n mọ tí wọ́n face bó tẹ̀yẹ kó wọ́n lè sọ kankan. So ẹ má wòran o, a ní ìdàdúrà rẹ̀ ní ìdí pé ká dìde o. Èmi ò mọ tí ipò jẹ́ o, kò yé mi rárá. Ipò tá a máa ní tá a lè gbé lọ sọ́run. Awólọ́wọ̀ dà, Akíntọ́lá dà, Azikiwe dà, àwọn tó jẹ́ alágbára dà, àwọn ọba àná dà, àwọn dà. Kí ni wọ́n mú dání? Kí ni múlẹ̀ tí òrùka ríǹgì tí wọ́n fi ṣe wedding ìjẹ́rí lọ́wọ́ àtọ́fẹ́ sí wọ́n ìjẹ́rí lọ́wọ́ wọn? A lè torí àwíjàre kí tó tọ́ lẹ́nu ká má ṣẹ̀yìn, ẹ fẹ́ gbọ́n tí ò dáa, ẹ̀dẹ̀ ń ṣe tí ò dáa. Gbogbo bí tẹ́yìn náà bímọ sí, gbogbo bí tẹ́ léèyàn sí, Ọlọ́run rí yín láàárọ̀ yìí bá a ṣe wà nínú ìbànújẹ́. Gbogbo ẹ̀yin tẹ́ ń tan DSTV, gbogbo ẹ̀yin tẹ́ ń lọ sórí Facebook, tẹ́ ń wò wá, tẹ́ ń kọ́gbọ́n, tínú yín dùn, ṣérùpò yìí ló yẹ kí Òrìṣàbùnmi kú sí. Ẹ̀ ń gbé girlfriend one night tẹ́ fún 200 million. Ẹ̀ ń ra mọ́tò, ẹ̀ ń ra lé fún. Èṣù jọba nínú ọkàn yín, gbàládùra Ọlọ́run yóò yí yín padà o. Ọlọ́run tó bá dẹ̀ jẹ́ pé èṣù náà ló ń darí ayé, tọ́lọ́run ti yọ̀ǹda ayé fésù pé normal thing tó yẹ ká máa gbádùn. Tó bá fẹ́ gba oyin lọ́wọ́ ọmọdé ká fún lákàrà, ẹ̀ fún wa lákàrà, ẹ̀ fún wa lóyin, èyí tá a tún mú dání ẹ̀ tún gbà lọ́wọ́ wa. Bọ́ ṣiṣẹ́ fún yín ẹ̀ ní fún ọ lówó, kò sí kọ́tẹ́, kò sí, ọ̀pọ̀lọpọ̀ lẹ ti pa sára, ọ̀pọ̀lọpọ̀ ló sì máa kú. Nínú àwọn òṣèré yìí ni mò ń sọ fún yín tó jẹ́ pé gbàmú òtán bá fẹ́ rí yín, irọ́ ni àní rí yín. Bẹ́ẹ̀ fẹ́ fún wọn ní fẹ́ ṣe campaign, ẹ máa ṣe wá bí Ọlọ́run. Tẹ́ bá ti parí campaign tán a lè rí yín mọ́, a lè rí yín pé, a lè rí yín bá sọ̀rọ̀, bẹ́ẹ̀ rí 1 to 10 glass ẹ̀ sá lọ ni. Ọlọ́run rí yín, gbogbo ohun tẹ́ ń ṣe. Bí èèyàn ò rí yín, Ọlọ́run rí yín. Ọlọ́run ọba tó dá yín, ó rí yín o, bẹ́ẹ̀ ṣe ń fìwà jẹ wá, ó rí yín, bẹ́ẹ̀ ṣe ń ṣe propaganda government, ó rí yín o. Ẹ múra sí tí ò yẹ kẹ́ múra sí. Iná ò máa jó, wèrè yín ò máa la gọ́tà. Ẹ wo bẹ́ẹ̀ ṣe múra sọ́dọ̀ pandemic tí ò ní mínì. Pandemic tí ò ní mínì, tí ò kàn wá lọ́wọ́, tí ò kàn wá lẹ́sẹ̀. Tó bá jẹ́ pandemic ló ń pa àwọn èèyàn, àwọn tó ń ta ọjà ní mile 12 lè kọ́kọ́ kú, àwọn tó ń gbé àpò iyọ̀ sórí, àwọn tó ń fa sìgá nú òrùn, ó yẹ kí gbogbo wọn ti kú tán. Kò dẹ̀ àdẹ̀ kú. Gbogbo tó yẹ kẹ́ fowó ṣe wà ńlẹ̀ ẹ̀ ní ṣe. Gbogbo project ló wà ńlẹ̀ yìí, abandon project ni. Tẹ́ bá rí ọ̀nà míì, tẹ́ bá dé ọ̀nà míì ẹni sáwọn èèyàn ló ń gbé bí. Ẹ̀dẹ̀ ń pàṣẹ rọ, bó bá tiẹ̀ jẹ́ 200 naira, ẹ̀ ná 100 naira ń bẹ̀, kẹ́ 400 naira ṣiṣẹ́, kó yanjú, kó ṣe kẹ́ lọ já òkúta àti yanrìn, kẹ́ lọ já sí street tọ́ní kẹta, kẹ́dẹ̀ fílẹ̀ síbẹ̀, kó wá di kòtò, káwọn èèyàn máa já síbẹ̀, ara ẹ̀ náà nìyẹn. Ẹ ṣé o, akọni ká kí yín ni o, gbogbo ẹ̀yin tẹ́ ń jà, ẹ fẹ́ digbá, ẹ fẹ́ dàwó, ẹ fẹ́ kò bàbá sáàsù, ẹ ṣe nǹkan yìí fúnra yín ni ẹ ṣe fún wa. Ẹ ń lépo torí ara yín, torí pé ẹ fẹ́ lágbára. So that means pé àwọn tẹ́ bá lò gan ẹ lò wọ́n fún pé ẹ fẹ́ lò wọ́n fúnra yín ni. Ọlọ́run bẹ, ẹ ṣé o ẹ̀yin èèyàn mi.